Joseph no minimina. Echo no ga o seba fie iana mi ewu woni. Iana mi ewu ya sati mi odio no wa o. Asuye o baba. Uno ga rege o mi opara kono daji. Joseph no minimina. Echo no ga o seba fie iana mi ewu o. Iana mi ewu ya sati mi odio no wa o. Asuye o baba. No areke o mi opara kono daji. Igaro o baba o. Iga pome baba o. Ugiyo bawe ya somo bo. Ujasi giyo bawe ya somo bo. Osagi adio hegioma ọmọ e baba kere e baba tó bọ ede dori yo bọ lo. Udasi yo bawe ya sọmọ bọ baba o ẹja gbọn mi ẹmẹja jìnnà ìjà yọmọ ọ̀nà ìní ẹ̀fọn náà mẹ́rẹ̀ dókèké ọ̀nà náà mẹ́rẹ̀ dókèké. Igaro o baba o. Iga pome baba o. Joseph no minimina. Echo no ga o seba fie iana mi ewu o. Iana mi ewu ya sati mi odio no wa o. Asuye o baba. Irun agbe anu mẹ́wàá ẹ ó ṣàgénà ya gwali Jésù. Bàdà àbíọ́ ẹ ó ṣàgénà ya gwali Jésù o. Ìyẹn ìhá mami Jésù. Ìyẹn ṣẹ̀dẹ̀ mẹ́yà kọ́yọ̀kọ́. Ìyẹn mami Jésù ní ìyẹn ṣẹ̀dẹ̀ mẹ́yà kọ́yọ̀kọ́ o. Ìyẹn ṣàgbọ́ra mẹ́yà kọ́yọ̀kọ́. Ọmọ nuwẹ́ gèrè bàbá náà dórí yóò bọ̀ mẹ́. Ọmọ mi ẹ̀rẹ̀ náà gèrè mẹ́yà kọ́yọ̀kọ́. N'obe ya agbala medeni, ube fi agba o baba, o fi agba dana me odi no maya o. Iga kome baba o. Se o le wele, we aki agwa ma yene, o le wewe sele. O sa agwa ma yene, o le wewe sele. Se o wale baba no dogwe henani koko. Se o wale baba no dogwe henani koko. Baba se o baba ipa mu waya abagwa ma diosa ya. Abagwa ma diosa nile do mi agbon fan o. Idi aga nu wa abagwa ma diosa me o. Damo baba, igi otu well. Bishop Osajuwa megede la me. Bishop Osajuwa mengomi egwa fún ẹ. Gospel Information Ministry ewe na lo laga. Iyeke stadium iba church eje o. Na ye eru bie esu yo biede. Oga heyo here na seri pa. Sokma na keleru nu yan ka no japa ne. Benediction rejection no ma. Iyan no we aderu me ijaji. Wa me ijaji de bote effect. Se no ke ya eniyan. Se ya eniyan. Ijaji ona bote effect. Igaro we o baba o. Igo to we o baba. Igo to we pastor moro tion. Pastor moro tion me no bi egwa fun. Son of God ministry eba ejo. Iye ga ki o se lo eba church ejo. Ena gberu kesu. Aye do very Joseph. Ga pon me wa baba o. Ige tu wa o baba. Get away here pastor in charge me no bi okoro. Jesus House Ministry eba weje. Gode
Igudi wapa bacho tele yo. Ebiesi nuwawo wagafi oba wedo. Iyoponu waje nakon waje gawekia. Ebiesi nuwawo wagafi oba wedo. Iyoponu waje nakon waje gawekia. Gafi oba wedia pastor no samege nera me. Pastor no sano bisabiswa. Light of Truth Gospel Ministry. Ebo to book extension by church yo. And I'm Holy Ghost fire kesu. I just be him on every kikini. Ebi esinu wa o, wa re fi obo we yo. Iyoponu waje nakon waje gawekia. Fi obo we ya pastor Osazu wa ro bigia. Iyoponu waje nakon waje gawekia. Ebi esinu wa o, wa re fi obo we yo. Iyoponu waje nakon waje gawekia. Eru Jesu yasu, abe ya mwe yasu fo me o. Eru nuna ya kweku negiake. Eru baba yasu, abe ya mwe yasu fo me o. Eru nuna ya kweku negiake. Eru nuna baba yasu o. Eru nuna ya kweku negiake. Eru baba yasu, nuna be ya yasu fo me o. Eru na ya kweku negiake. Eru ata o eru me. Eru na ya kweku negiake. Eru na baba yasu o. Eru na ya kweku negiake. Eru Eru na ya kweku negiake. Tazi diagame nílé ìlú ẹ̀sọ́ tẹ́kùn o. Osusu parada bọ́ọ̀lù mi wẹ́wẹ́ kò yí. Ìmọ̀tò nà ikún ẹ̀ diagame yẹn lé ìlú ẹ̀sẹ̀ wẹ́ kò yí bẹ́ o. Osusu parada bọ́ọ̀lù mi wẹ́wẹ́ kò yí. Ìmọ̀tò nà ikún ẹ̀dẹ̀ yẹn lé ìlú ẹ̀sẹ̀ wẹ́ kò yí. Osusu parada bọ́ọ̀lù mi wẹ́wẹ́ kò yí o. Ara ìsàdégbànẹ́ ẹ̀wẹ́ kò yí magídégbé. Ara ìsàdégbànẹ́ una taromu, ura taromu. Wa bẹ̀rẹ̀ ẹ̀wẹ́ kò yí ìbò dàrú. Ẹ̀wẹ́ kò yí wọ́n dẹ̀ ìbánújì. Tazi diagame yẹn lé ìlú ẹ̀sọ́ tẹ́kùn o. Osusu parada bọ́ọ̀lù mi wẹ́wẹ́ kò yí. Ake durele edion ni nyabo na kaleba. Usun lele ne baba Akobeghian wedo. Iri ebo ko ye ya awe ni gi otu owe. Abuge abani gwe mege na yeto. Ohenu ko ni bi ebo ko yi wedo. Awe ni gi otu owe komre John ami emi ye wa mo. Ami emi ye wa mo me no bi ma swe. Ọ̀nà ó lágé gbàmà lọ́ka mi sẹ́rẹ̀ wẹ́ kò yí. Ọ̀gá pọ̀ ẹrú ẹja wọn gbé. Ọ̀gá pọ̀ ọwọ́ nílé má bí otu ibi ẹ̀wọ̀ ẹ̀ kò yí. Ọwọ́ ní kí o tó ilé ẹ̀ kò yí ló wà kẹ̀kẹ́ rẹ̀ lórí sí. Jọ́nà mi ẹbí yé wọ̀ mọ̀ Umenwaen rẹ̀ wẹ̀ tó. Tàṣí di àkẹ́mẹ́ kí á lè lu ẹ̀sọ́ tẹ́kùn ẹ̀rẹ̀ náà wọ̀ bò. Osusu parada bọ́ọ̀lù mi wẹ́wẹ́ kò yí. Ráyè wẹ́rẹ́ Christopher Edigi ọmọ ẹlẹ́. Gaddafi o Umenwaen wedo. Gaddafi wẹ́nyẹ́wà gbé Umenwaen wedo. Vice chairman Ewekoyi community. Nọ̀rẹ́ àdótọ̀ nà mànà bò wáyé adé Ewekoyi o. Bẹ́ẹ̀ nà mà èrè ọkọ̀ èrè ọ̀ma àwòtọ́ nà yà bò wá. Umenwaen wedo. Tazi diagame yẹn lé lu ẹsẹ̀ Ewekoyi o. Osusu parada bọ́ọ̀lù mi wẹ́wẹ́ kò yí. Chief Godwin Taiwo dẹ́ o Ima sábọ̀ miamianu ẹ̀. MD 3
Umenwaen of Akobeghian. Oh, so the Umenwaen of Akobeghian. Oh, so the Umenwaen of Akobeghian. Secretary Akobeghian community. Koya o boss, I ever me no be a just so. What does it go ye ni be Akobeghian? Comrade Paul, Akobe no be asai. Akobe no be asai. Kind person, Akobeghian wedo. Publicity secretary to Akobeghian community. The Esan of Abuja. Moto Budiani Elwa so tekwe. Monday, Agalelegia, Agimi omo tu ebagbo. O kan one man of Akobeghian. Organizing secretary Akobeghian. Moto diagame ya lelu so tekwe mene wokume. Johnson Umenwaen of Akobeghian. Johnson no be egareba osegbowa. See never dry bush inspector. Moto diagame ya lelu so tekwe mene wokume. Efosa dododo anamota welo bi omo egbe o. PRO bush inspector. Ari bi Akobeghian. Igiotwe Baba Sunday. Amogie Baba Sunday amogie. Anajanwe Akobeghian. Tasi diagame ya lelu so tekwe mene woko. Osusu parada wolo mi Akobeghian. Ibi Akobeghian. Imere doje wa o. Nigeleje o susupada. No mi ebe no ya lo mi ajewe ko idogo susupada. John ami ebi je wa mo fe no bi o. Oba pa o ye Akobeghian wedo Kadafe. John ami ebi je wa mo wedo lo bi ma sun o. God bless you. Of Abuja, you took a 20 meg o there. But I have a no video. And you to your man, Monday, just even no video. Go, yo, for some no video. No, what's that? Baba Sonny, no video. I'm okay. Then he can let you spada. Oh, Koraso, Agidi, oh, wow. Oh, Koraso, Agidi, oh, wow.